Alájì odò láyọ̀ tún dé. Aláwọ̀ sátẹ̀tẹ̀ dá mi lóhùn rẹ̀ tèmi gẹ́gẹ́ bí ti Ọládàpọ̀ Ọlátúbọ̀sún ẹni ọlọ́yìn lọ́lọ́gbọ́n nú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo mọ̀ kí ẹ̀yin ènìyàn èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè. Mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ Olúwa, ọlá Olúwa. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tẹ́ ń gbọ́ èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ kan fún wa ní òní. À ń pèsè ẹ̀ ní ẹ̀yọ́nú. Ṣùgbọ́n ẹ̀yọ́nú yìí ó fọ́ọ̀mù sí méjì. Àgbo ẹ̀yọ́nú àti ọṣẹ ẹ̀yọ́nú ni mo fẹ́ bu ẹ̀yin ènìyàn mi lónìí. Tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀yọ́nú. Ẹ̀yọ́nú ó sì oògùn tí ó yẹ ká máa fi ọwọ́ yẹpẹrẹ mú. Ẹ ò gbọ́ mi yé bí? Ẹ̀yọ́nú kìí ṣe oògùn tó yẹ kí ẹ̀dá ènìyàn máa fi ọwọ́ yẹpẹrẹ mú. Ẹlòmíràn ìgbà tó ti délé ayé kò ṣe ẹ̀yọ́nú. Kò ní ẹ̀yọ́nú àwọn àgbà lára. Gbogbo oògùn ni mo fẹ́ ṣe. Ṣùgbọ́n ẹ̀yọ́nú tí a filẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Tó bá yá kó wá lóun lóògùn kò ṣiṣẹ́ fún un. Àwọn tó léwé tó légbò. Àwọn tí Elédùmarè tí wọ́n ní ká jọba lórí ewé àtegbò àwọn àgbà ni wọn ò yọ́nú sí ọ. Báwo lo ṣe fẹ́ kí wọ́n jẹ́ kí oògùn tó ń ṣe ṣiṣẹ́ fún ọ? Kò lè ṣiṣẹ́. Tí bá ṣiṣẹ́ kò lè dàbí. Ẹ̀dá tó bá ń lo oògùn ìbílẹ̀ tó ń lò ó tó ní ẹ̀yọ́nú àgbà lára, mo fi ọba dániwáyé búra kò sí oògùn tó lè lò tí ò ní ṣiṣẹ́ fún un. Káyọ̀ àyè ajẹ́gùn lẹ́lẹ̀. Ajẹ́gùn oògùn ni. Ọ̀lẹ́yọ̀nú ṣàjẹ́gùn kò sí ní ṣiṣẹ́ fún ọ. Ọ̀lẹ́yọ̀nú ọtún wá ní oògùn ṣiṣẹ́ fún wa lọ ṣàjẹ́gùn. Ajẹ́gùn gangan ò tún ní ṣiṣẹ́ fún ọ torí ajẹ́gùn gangan oògùn náà ló náà. Ẹ̀yọ́nú bá ti wà lára tó wà lára nature tó wà lára normally. Tí oògùn bá wá ṣiṣẹ́ fún wa ajá tára wa ò ṣe dáadáa tó gbò ṣiṣẹ́ tá a bá wá mú tá a bá wá lo ajẹ́gùn yẹn àwa máa mú oògùn ṣiṣẹ́. Ẹ̀yin ni ẹ má jà fi àyọ́nú sí ẹ má jà ká fi ṣeré. Inú oògùn tó dájú kódà kéèyàn má lóògùn kankan mọ́ tí ẹ bá ń lu ẹ̀yọ́nú mo fi ọba dániwáyé búra ìrọ̀rùn ní nǹkan ó máa jẹ́ fún. Ẹ mọ̀ wípé ẹ jẹ́ sọ kinní kan fún ẹ̀yin ènìyàn mi. Ta ló láyé? Ọlọ́run ló láyé. Ta ló dá sánmọ̀ àtilẹ̀? Ọlọ́run ọba ni. Ṣùgbọ́n bọ́lọ́run ṣe wá dá sánmọ̀ àtilẹ̀ yìí, Olúwa rán àwọn ẹlẹ́yẹ láti wá jẹ́ kí wọ́n jẹ gàba lé wa lórí. Àwọn Elédùmarè wa gbélé ayé lọ́wọ́ pé èèyàn tí ò bá ti mọ̀ tí ò mọ̀ wọ Ọlọ́run tí ò mọ̀ lọ́lọ́run èèyàn bá mi gbà mú. Èèyàn tó bá ti gọ́ra rẹ̀ tí ò mọ́ra sọ́rọ̀ ayé rẹ̀ tí ò dira Ọlọ́run ní pé má bá mi gbá wọn mú. Ṣùgbọ́n àwọn ayé wọ́n ní pé àwọn tí wọn ò lè gbá mú ni àwọn tí wọ́n bá ń yọ́nú sí wọn ò ní ṣe nǹkan kan fáwọn. Ẹ gbọ́ mi yé? Àwọn tí máa ń yọ́nú ayé ò sí bá jà. Àwọn ìyá mi ò sí dojú ìjà kọ. Ẹ gbọ́ mi yé láti fi pé kéèyàn wá ẹ̀yọ́nú wọn. Àbẹ́ gbọ́ láti pé kéèyàn ṣe kíni kéèyàn wá ẹ̀yọ́nú wọn. Pàṣẹ àwọn àgbà ń bọ̀ wá láti ìkọ́lẹ̀ ọ̀run bọ̀ wá sílé ayé bá ṣe mọ̀ yé pé ọ̀sà ẹlẹ́yẹ náà ni odù tó mú ọ tó sin àwọn ẹlẹ́yẹ wá sílé ayé. Tá bá rí gbogbo àwọn odù yòókù a rí i pé àwọn ò bá ẹlẹ́yẹ sí nígbẹ̀ ní àtọ̀ sí ọ̀sà nìkan. Ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká múra.
Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Elédùmarè ò ní ṣe kíni, ò ní padà lẹ́yìn wa o. Báwo ni a ò ṣe ṣiṣẹ́ náà? Ẹ lọ bá mi wá èpo oríjìn, èpo àjẹ́ òbàlé, èpo owó ìyálóde funfun pẹ̀lú èpo ọ̀bọ̀. Ẹ jẹ́ ká mú èpo yìí, ẹ jẹ́ ká jọ pọ̀ díẹ̀. Ẹ jẹ́ da sí méjì, ẹ jẹ́ da ìdá kan sínú kẹ́gì 5 litre. Tó bá lè jẹ́ 25 litre náà lẹ́yìn nífẹ̀ẹ́, ẹ ṣáà jẹ́ kó ń pọ̀ dáadáa. So lẹ́yìn ìgbà náà ẹ wá gún èpo àkọ́kọ́ tẹ dá méjì yẹn, ẹ gún papọ̀ mọ́ ọṣẹ, ẹ kó sínú ike funfun. Ìdá ẹlẹ́ẹ̀kejì ẹ kó sínú kẹ́gì, ẹ bu omi sí i. Lẹ́yìn ọjọ́ kẹta ẹ máa ta omi yìí sínú omi ìwẹ̀ yín, ẹ máa fi ọṣẹ náà wẹ̀ láràárọ̀. Wàláhì tàláhì ìyọnu àwọn àgbà tó dájú ni. Ẹ lọ bá mi dán wò kẹ fún lé lábọ̀ o. Èmi ọmọ náà dókítà Mọ̀dọ̀gà mo lọ mo tún padà kọ́ ẹ ṣẹ́ṣẹ́ ìsáwọn ènìyàn kan lè jàǹfààní nínú ẹ̀. Ó dìgbà o.